mọ́ríkàsì ò ṣe wó mùdírù ti kọjá bẹ́ẹ̀ màtọ́dún tí mùdírù ti ń ja ogun bọ̀ ni bàbá Lágége ń ra aṣọ tuntun lóòjọ́ tí sì yá lóòjọ́ látara àwọn àgbákò àṣàṣì wọ́n ti ráyà kìlà sí bàbá Lágége wọ́n ti àtàkì bàbá Lágége bẹ́ẹ̀ bá wà nílẹ̀ yẹn wá wo social media bàbá wò mọ̀ wò ó dìsìn ààrẹ tó ṣe wọ́n ni àwọn tó ṣe yẹyẹ wa ẹlòmíì ti kú ẹlòmíì kúkú accident ẹlòmíì kúkú gbóná ẹlòmíì ayé rẹ̀ bàjẹ́ ẹ wo gbàgbà táwọn Saheed Shittu tó ń gbé fọ́tò káàkiri pampers kìíní kan ló ṣe káàkiri ẹ wá wáyé rẹ̀ lónìí ìdùnnú dà lára ẹ̀ ìfọ̀kànbalẹ̀ dà lára ẹ̀ ayé tó ní ìtumọ̀ dà lára ẹ̀ ǹjẹ́ wọn náà lè fi tọrọ ọmọ ọ̀padà parẹ́ tó ń ti súnà tí ń lóun pariwo ń gbóni bàbá òwò kọ́dọ̀ olóṣèlú Buhari tó wà ń jáde ogun tí ń chẹ́kì ara rẹ̀ ń gbòògbà nígbà tí àtàkì pọ̀ nasa sí spiritually ni tó ọ̀rọ̀ pọ̀ physically ni ọ̀padà wo bàbá Lágége òwò látànẹ́dọ̀ ni àwọn tó tún yẹ̀yẹ́ bàbá Lágége ipe ààrẹ kan tó dé ààrẹ tó lọ́wọ́ bá tó fi rìn náà láì fún wọn tó fi tó gbèsè ayé wọn ṣe tó fi jẹ́ yẹn pé kò sí ẹnìkan tá à ní dẹ́wọ́ àwọn ẹni ọlọ́run ànẹ́bí tó gbé abáwọn ẹni ọlọ́run tó máa dẹ́wọ́ ààrẹ tó ṣe wọ́n ni àwọn tó ṣe yẹ̀yẹ́ wa ẹlòmíì ti kú ẹlòmíì kúkú accident ẹlòmíì kúkú gbóná ẹlòmíì ayé rẹ̀ bàjẹ́ ẹ wo gbàgbà táwọn Saheed Shittu tó ń gbé fọ́tò káàkiri pampers kìíní kan ló ṣe káàkiri ẹ wá wáyé rẹ̀ lónìí ìdùnnú dà lára ẹ̀ ìfọ̀kànbalẹ̀ dà lára ẹ̀ ayé tó ní ìtumọ̀ dà lára ẹ̀ ǹjẹ́ wọn náà lè fi tọrọ ọmọ ọ̀padà parẹ́ tó ń ti súnà tí ń lóun pariwo ń gbóni ayé rẹ̀ ọkàn bàjẹ́ lèmi máa fi ṣe sùúrù fún ẹ lẹ́sìn ẹ̀fẹ̀ yìí lẹ̀ bẹ́ẹ̀ ọlọ́run sì ti bùnmí lọ́kàn kan ọkàn tó lè gbé nǹkan mára n bá ti gbé ní báyìí bó ti yé e mọ́nu òun yóò ṣe rí bú ẹ̀ káwọn bí ẹ̀yọ́ máa sọ pé ṣé Ádámù ọmọ kéwù ọ̀rọ̀ ọ̀tàn ní ṣé Ádámù mọ́ bàbá kọ́pa tàwíìdù bàbá kọ́pa àkídà ọ̀ láàfà ìwọ gẹ́tọ̀ ń bẹ láyé lónìí bí ọ̀nà tá a fi tẹ̀tí láti rọrùn Google ti wà AI ti wà gbogbo àwọn ọ̀nà tó fi ṣe báṣu ti wà lọ́nà rọrùn ǹjẹ́ orí tìrà kankan arọ́jú tìrà ǹjẹ́ orí tìrà mẹ́wàá àbọ̀ndógún ọ̀rọ̀ tẹ̀ ọ̀rọ̀ bínú ni kò wá sọ pé yóò ṣe rí búlá tara ẹ fi wọ́n lẹ̀ mọ̀ fún wọn lé sí àmọ́ nínú ọ̀rọ̀ àkídà pa pé ṣé mọ́ríkàsì máa ń lóyàn lẹ́rù àbí lóyàn lẹ́rù mọ́ríkàsì lóyàn lẹ́rù o ọmọ tó sọ̀rọ̀ yìí ọmọ mọ́ríkàsì ni kò dé mọ́ríkàsì kọ́ máa lóhun kí wọ́n bẹ́ẹ̀ o kò ní fatiwa kàtọ́ fẹ́ kọ́ máa da o kò lọ́rọ̀ kàtọ́ fẹ́ sọ kọ́ máa sọ o àwa tábà fún wọn lé sí ní ọ̀tọ̀ yẹn máa sọ pé àbíbọ́yá ọ̀rọ̀ tí mùdírù bá sọ àwa dòńdò bẹ́ẹ̀ lómi ọ̀bọ̀ ọ̀sọ́ ni àṣọ o ní tá à ń sọ ni pé dá fatiwa rẹ pẹ̀lú mọ̀ pẹ̀lú dákàyì láì ní tánìsí méje nìkan láì ní bú ẹnìkan àmọ́ wọn bá ti bú mùdírù aráyò ní gbé kún wọn sọ̀rọ̀ bí wọn bá ti mú mùdírù àti topic aráyò lè mọ̀ pé wọ́n ń bẹ láyé bí kọ́lá kí mùdírù owó kọ́ wọ́n fi ṣe fídíò kí mùdírù àdúrádákẹ́ wọ́n fi ṣe fídíò wọ́n tó ń sọ ní ìsìn wọ́n tó ń mùdírù tó gbọ́ lárúbáwá. tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n máa sọ pé kò sí ìmọ̀ kankan ní mọ́ríkàsì lábáà nìkan ni wọ́n máa sọ bẹ́ẹ̀ látẹ̀rí mùdírù àtàwọn àfáà bẹ̀ lábáà nìkan wọ́n máa sọ bí àjàkàrà àyèmọye ẹni tí ó ṣe Islam tó gbọ́ lárúbáwá ìtọ́mọ̀ ìwé tẹ́lẹ̀ nu wọ́n mọ̀ ní àkọ́kọ́ pòfẹ́sọ̀ nídìí arábìkì èkó lọ́wọ́ ìṣẹ́yìn nídàbí lọ́wọ́ kìí ṣe mùsùlùmí arábìkì sí ni wọ́n tó máa sọ pé múnjírù táwọn ò yẹn èdè lábáwá ni wọ́n fi kọ́ bẹ́ẹ̀ sì ni ẹ tọkọ kìí ṣe mùsùlùmí èdè lásán ni wọ́n sọ mọ́ríkàsì ni wọ́n máa wí tẹ́lẹ̀ wọ́n gbìyànjú eléhùn ni gbogbo wàhálà wọn já sásán kò rí bí wọ́n ti fẹ́ wọn ò rí mọ́ríkàsì wo ọba tó di mùdúrò tó lè sọ lábáwá wọ́n wá kàkà lábá wọ́n wá kóra wọn jọ tẹ́bá tí wọ́n rẹ̀ nìkan ọmọ kéwo kọ́dà kọ́ mọ̀ wù àbàjẹ́ tọ́bẹ̀ tí lè gẹ́sì mùdírù báyìí ó ti dọ̀rẹ́ wọn láti jọ́ tí wọ́n kóra wọn jọ dọ̀rẹ́ lónìí ǹjẹ́ láti ẹ̀rí àṣeyọrí wọn lérí mọ́ríkàsì kúlù jámọ́ yẹn mọ́ ànàsùn àkójọ wọn lérí àbúrú lérí àìdáhùn ni lérí àìní ìmánì ni mọ́ ànàsùn ni wọ́n kóra wọn jọ nígbà wọn fi bẹ̀rẹ̀ lérí mùdírù wọ́n sì máa fúnra wọn ní tọ́pìkì lérí mùdírù ǹjẹ́ rí wọn kọjọ sí má lónìí àfàmùránà tí wọ́n ń tọ́jú àgbà àlùsùn náà ó ti di bídíà ó ti di bìdìyẹ lọ́dọ̀ wọn báyìí àlù bídíà náà ń pè Ṣàràfù Gbádébọ̀ tó di àgbà ń kíní àwọn kan ti lẹ́ wọ́n ti pè wọ́n náà ní mọ̀ máa yẹ̀hùn àwọn èjìgbò gbogbo wọn ti padà pọ́n tàṣàbù hàn jẹ̀mí àwọn wàkùlù ògùn ṣàtà fm sí pé bá kan ní gbogbo wọn ọkàn wọn ò jọra wọn àṣírí gbogbo ti padà tú kálukú ti padà ń lẹ́ra wọn báyìí kálukú padà tí wọ́n ní àwọn ọmọ kẹ́wọn lọ́tọ̀ọ̀tọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọn mọ̀ ní ẹ má gbọ́ mùdírù mọ́ríkàsì níṣẹ́ ó ti wá di má gbọ́ àfàbáyò láàfà tó ti pè wá sí àlùkò rẹ tẹ́lẹ̀ tó ti wá give speech ní àlùkò rẹ tẹ́lẹ̀ wọ́n ti lẹ́ra wọn báyìí ẹ mọ̀ láwọn kọ́mọ́rù wọ́n mọ̀ yẹ̀yẹ́ àfàmúránà àwọn ọmọ fún wa kélé ẹ mọ̀ ayé àwọn ọ̀nà àhà nígbà tẹ̀ kójọ ti Islam nígbà tẹ̀ kójọ ti iman nígbà tẹ̀ kójọ ti tẹ̀kùwá kálukú sáré àpò ara rẹ̀ àtàwọn jàmáà rẹ̀ ni bọ́ọ̀lù ti ṣe fáwọn ṣèkárà tó di àfa gbogbo lè Yorùbá kálukú náà fẹ́ ṣe champion láyé rẹ̀ kálukú fẹ́ ṣe champion láyé rẹ̀ àwọn kan tó gbọ́dọ̀ ní pé rọ́bìtọ̀ tẹ́lẹ̀ kọ́kọ́ ọ̀gbọ́n mọ́ tá a mọ̀ bí èèyàn sì tì mọ́ lẹ́yìn ìgbà tí bàbá mùdírù mọ́kàsí dìde lérí àlàáfíà yìí lérí ààrẹ yìí tó wá di pé wọ́n tún náwó síbẹ̀ wọ́n tún lọ́bẹ̀ àtúngbọ̀ padà wá tó di pé wọ́n ní rọ́bìtọ̀ ti di làákàyè mọ́ríkàsì ṣé Ádámù akọ̀wé ni wọ́n ṣé Ádámù nìkan kọ́ dálẹ̀
ṣé Ádámù wọ́n lé wọn lù ní wọ́n lé wọn lọ ní àwọn àbá àbàdàn lágbà wọn ọba dípẹ́ tó ń wí nǹkan mi ṣé Ádámù ni akọ̀wé àwọn àgbàlagbà sẹ́kẹ́tìrì lásán ṣé Ádámù jẹ́ àǹkàbá tó láwọn oníjọ́ ìmọ̀ àwọn náà dáta àwọn náà lẹ̀ káàkiri ẹ bá máa rí rọ́bìtọ̀ Ògbómọ̀ṣọ́ ẹ máa rí rọ́bìtọ̀ wo ǹjẹ́ rí kankan kọ́ lápá ń bẹ̀ mọ́ ní wọn ò lè ṣe é Islam kókó wọn jọ ìmánì kókó wọn jọ tẹ́kù àkókó wọn jọ ìbádà kókó wọn jọ kálukú fẹ́ sórí ni ìdarí ní bẹ́lẹ̀ ní kálukú èyí ń lọ́pàá tí gbogbo wọn fi ń lọ tó fi ń bọ̀ ọmọ tó sọ̀rọ̀ yìí ọmọ Markaz ni kò dé Markaz kọ́ para bẹ̀ kò ní fatiwa kẹtọ́ fẹ́ dá kọ́ mọ́ dá bó ti wù ú kò rí ẹgbà tó fẹ́ bùn dírú kọ́ mọ́ bùn dírú ìbọn ní Markaz tí wọ́n lọ lẹ́rú sọ̀rọ̀ ìjọ ráyè rẹ̀ ṣe ni àfa tọ́lọ́dẹ tó ní conference tọ́lọ́dẹ ṣe ń bẹ́ kò dé Markaz mọ́ bọ́bá rọ̀ kẹtọ́ bá fi bùn dírú yọ bùn dírú kọ́nà àwọn tó lè pẹ́ mùdírù lára oko ó tó lè pẹ́ mùdírù lẹ́ni tí ọ̀dájú ṣé wọ́n ní kọ́ mọ́ dá fatiwa rẹ̀ bó ti wù ní Markaz tí wọ́n lọ lẹ́rú ìdẹ́mi kàmọ́ ní pé wọn lè láti bọ̀ tán tó rà ṣé Ádámù kankan mẹ́rù wọn kó wọn láwọn fẹ́ dálé kẹ́lẹ́ láti gbọ́ àwọn yẹn lẹ́rú wọn dáwọn dálé kẹ́lẹ́ láti sọ pé káwọn wọ́n sàmọ́ gbọ́ àwọn ló fi dàgbà tí wọ́n ti kó gbogbo Markaz tó àtọmọlé kẹ́rù bòmí tí Markaz wá fún tí ọmọ sọ̀rọ̀ mùdírù tí mùdírù táwọn Markaz mọ̀ sọ̀rọ̀ àlífà rẹ̀ tí wọ́n yẹ̀yẹ́ àlífà rẹ̀ tí wọ́n kà àlífà lábùkù òun náà dúró òun náà di blogger òun náà ti ń gbowó òun náà sọ̀rọ̀ Markaz ǹjẹ́ láti bọ̀ tán gbogbo wọn ǹjẹ́ rí tí wọ́n dá ní tí wọ́n wá rí lónìí yìí níwọ̀n bóore ẹ wà padà wá bá pé wà inna awhana li buyuti labaytul ankabuti law kanu ya'lamun nítorí fọwọ́ wọn kójọ láàárọ̀ yóò wá parí lọ́sàn kọ́lá kò ní dalẹ̀ kọ́ lọ fẹ́ kọ́lé túrù kò bú ṣe kárẹ̀ ọmọ bú bàbá lágége kọ́ lọ fẹ́ ra mọ́tò túrù kọ́ ọmọ táyì sí méjì bàbá lágége ọmọ bú ṣe kárẹ̀ kọ́ lọ fẹ́ ọfẹ́ máa lọ mọ́kà ọfẹ́ máa lọ múra ọfẹ́ káwọn yóò ní nọ́mbà rẹ lọ́kọ́ máa pè ọ́ túrù kọ́ ọfẹ́ máa yẹyẹ Markaz orí tí ò lè dalẹ̀ lójú àwọn ọmọ sọ pé ìjà farabalẹ̀ kò ní ìdásẹ̀ ìbúyàn ká tó déyàn kò ní ìdásẹ̀ ìyẹyẹ nǹkan ká tó déyàn ara àwọn èèyàn tó dé social media tó ń gbé dáadáa sí bí ẹ ti ń kọ́lé ni wọ́n ra mọ́tò bí ẹ ti ń lọ múra wọ́n lọ hajj wọ́n wá kádàrà wọn rí ni kò dín dandan kó wọn lọ́sẹ̀ ní kó dìgbà tó bá dé social media báyìí kọ yẹyẹ Markaz kọ yẹyẹ Sheikh Adam kọ yẹyẹ mùdírù lóòótọ́ rí dáadáa gbèsè wọn wá ní mọ̀ pé owó táwọn rí yìí owó yakuluna fi butuni naran owó ọjọ́ ọmọdé àbí Sheikh Adam àtọ́kùn Sheikh Adam làwọn ń sọdọ̀ owó lónìí tí wọ́n ń jẹ ipe tá a bá bú mùdírù wọn gbọ́ wa àwọn ará Amẹ́ríkà ó pè wá àwọn ará London ó pè wá àyàn sànù wa túrú tá a bá ti yẹyẹ mùdírù yìí ọ̀rọ̀ àdìgbà yẹn wọn bí mùdírù cash out yakuluna fi butuni naran ẹni tẹ́ àtàkì mùdírù kọ́ ẹni tó ní àga Sheikh Adam ni Sheikh Adam kẹ́ wọ́n àtàkì àtàkì iṣẹ́ ọlọ́ọ̀ni ara yín bá bẹ̀rẹ̀ ẹni tó lòun lálàá ó ní fàtì lòun sọ yìí o gbogbo ilé kéwú yọ parẹ́ àti ilé kéwú kan àwọn abẹ́rẹ́ pé ilé kéwú kan tó ní kò ní parẹ́ kí ni wọ́n ń lò ń bẹ́ Kùránì ni kí ni wọ́n ń lò ní Markaz tó ní yọ parẹ́ Kùránì ni àwọn ilé kéwú yọkù lẹ́tí ọgbà Markaz kọjá kí ni wọ́n ń lò ń bẹ́ Kùránì ni ó sì lè dúró lé pé Kùránì ọ parẹ́ ibi táwọn ẹ̀ pọ̀ sínú o ibi àwọn onílàkàyè sínú o ó ní ṣé ilé kéwú ṣé wọ́n pẹ̀bì kan ní ilé kéwú kọ́ ọmọ gbọ́ pé wọ́n ń ka Kùránì bẹ́ kọ́ ọmọ gbọ́ pé wọ́n kéwú bẹ́ kọ́ ọmọ gbọ́ pé ọ̀rọ̀ Ọlọ́run kan bẹ́ ó ṣe wá lè lọ lálàá pé yọ parẹ́ ìtumọ̀ rẹ̀ ni pé ẹni yẹn ó ti wọ ẹgbẹ́ òkùnkùn àlá Rahman kọ́lá àlá ṣèitọ́nù lọ́lá àṣèitọ́nù sáwù àlàláhùn wọ àmúlẹ̀ àláhùn ṣèitọ́nù ní pé ìmúláwù fún wọn torí pé ilé kí ó tó ní ọ̀parẹ́ yìí Kùránì náà ni wọ́n ń ké ń bẹ́ẹ̀ gbàgbé ọ̀rọ̀ fíkíù gbàgbé ọ̀rọ̀ àkídà gbàgbé ọ̀rọ̀ pàtàwídù ní tó ṣe pìlẹ̀ rẹ̀ náà ni Kùránì ó sì ní lára kí wọ́n ní Kùránì ọ̀parẹ́ tó bá jẹ́ pé alátọ́lọ́run ọba ńlá alátọ́lọ́run kọ́hún ẹni ẹ ti jọ́ yẹn ẹgbẹ́ òkùnkùn ètí ń bẹ ẹ̀mí rẹ ti ń bá ẹ̀mí òkùnkùn ṣe bí ọ̀rọ̀ òun ni ẹ̀rí pé ìwà jáde máa fẹ́ sí wéṣí wọn torí bẹ́ẹ̀ tí mo pé eléyìí o ọ̀rọ̀ tó sọ yìí o ẹja ṣe dìrásà rẹ̀ tó bá jẹ́ pé tó tọ́ bá lánàá bẹ́ẹ̀ ó sì róhùn fúra bẹ́ẹ̀ pé gbogbo ilé kéwú náà parẹ́ àfi ilé kéwú báyìí ẹ̀ ti pé ẹni yẹn ó ti jọ́ yẹn ẹgbẹ́ òkùnkùn àbí kó ti máa bá àwọn ẹni òkùnkùn ṣe àbí kí ẹ̀mí rẹ̀ ó ti máa rọ̀ mọ́ òkùnkùn tó bá lánàá tó bá sùn torí pé Kùránì ò lè parẹ́ everywhere Kùránì ò lè ṣe kí ni Kùránì ò lè parẹ́ ẹ mọ̀ pé kọ́dà bẹ́ẹ̀ bá ra àwọn Tìjàníyà wọ́n mọ̀ ní agbẹ́tọ̀ orí kọ̀ ìkàlẹ̀ ó sì sá alẹ́ kitabi wa sunna wọ́n ka Kùránì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá ra Kọ̀dìríyà wọ́n ka Kùránì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá rí Markaz wọ́n ka Kùránì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá rí Sùmùrà wọ́n ka Kùránì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá rí Àdàbíyà wọ́n ka Kùránì bẹ́ẹ̀ Kùránì ní ìpìlẹ̀ ẹnì kó sì wọ́n lòun lára pé ibi Kùránì kọ́ parẹ́ bì kan ẹ ti mọ̀ pé wọn no ẹnì yẹn yàtá hududallah ẹ ti kọjá àlà Ọlọ́run wọ́n mọ̀ yàtá hududallah faqad zalama nafsa ẹ ti bá ti wọn kọjá àlà títí débi àlà Ọlọ́run ẹ ti yẹ̀yẹ́ Kùránì nílé kéwù bì kan ẹ ti yẹ̀yẹ́ ọ̀rọ̀ Ọlọ́run bì kan torí bí ọ̀rọ̀ mi yẹ kádà ọ̀rọ̀ sínú tẹ̀ bá fẹ́ dàmú ara yín o pé sẹ́nu tọ́ aláwọ̀ sí ni ṣé rúyà hakì nàbí rúyà báàdì ṣé aláwọ̀ tọ́ sí ni àbọ̀ ọlọ́wọ̀ bàdì ọ wà gbére pé kí ni wọ́n ṣe ń lé kéwù yẹn ṣé Kùránì sínú tó ń ká tó bá ti jẹ́ pé Kùránì ni wọ́n bá ń ka ń bẹ́ẹ̀ wọ́n wá parí Kùránì tán wọ́n sẹ̀ mú wá tú Kùránì tí wọ́n bá wá pè wọ́n lóde wá sí Kùránì náà wọ́n máa kà tí wọ́n bá wá pè wọ́n ní òde òkú Kùránì náà wọ́n máa kà tí wọ́n bá wá pè wọ́n ní òde Kùránì náà wọ́n gbélé wọn lọ́wọ́ Kùránì ò lè parẹ́ tí wọ́n fẹ́ alẹ́ ilé yẹn ṣe àlá tọ́lọ́hún ẹni yẹn kó ti jọ́ yẹn gbé òkùnkùn àbí kó ti máa bá àwọn ẹni òkùnkùn ṣe àbí kí ẹ̀mí ló ti rọ̀ mọ́ òkùnkùn
àwọn tẹ bá lẹ fẹ́ máa jáde ẹ fẹ́ máa fi sí ẹ fẹ́ máa jáde ṣe sí ẹ padà wá dán ọmọ bú ìgbà ẹni yìí ń yàgbẹ́ ẹ̀yin fi tọ́ fọ ẹ lè fọ ìbàjẹ́ pẹ̀lú ìbàjẹ́ ẹ fẹ́ kan filẹ̀ ẹ kàn fẹ́ filẹ̀ ẹ dá papọ̀ mọ́ ṣe ká Adam bí ọba wa sẹ́kù bí ò ní sẹ́kù wàláhì mo fi Kùránì Ọlọ́run búra sí mo fi Ọlọ́run ọba tọ́da mo fi búra sí mo bìlífù rẹ ni mo sì máa bẹ́ẹ̀ ni pé o lè fèsì ṣe ká Adam kí wọ́n wá dá ọkọ̀ mọ́ pé àti iṣẹ́ tí ṣe Adam ṣe lórí ọ̀rọ̀ bí ìmọ̀ bí ó ti kárí ilẹ̀ Yorùbá àti wàhálà wọn lórí ọ̀rọ̀ Islam bí ó ti jẹ́ wàhálà àti wàhálà tí wọ́n ṣe àti bẹ́ẹ̀ ti gbó àfi iṣẹ́ ṣe Adam àfi mú jẹ sọ́dọ̀ Ọlọ́run àtẹnitọ́ sọ̀rọ̀ yìí fàlà àná tún láyà lẹ́nu káàsì bí bí iṣẹ́ ṣe Adam náà bá parẹ́ bọ́ọ̀ náà bá pàṣẹ ṣe Adam rẹ̀ Ọlọ́run kọ́ dájọ́ kò sọ́gbọ́n Ọlọ́run dáa tí àwọn baba ṣe Dáúdà Alfa bá ń sọ àwọn wàhálà ṣe Adam àti àárẹ̀ tó ṣe wọn àti ìnira tí wọ́n rí ní ṣìkànnà nílò ọ̀rọ̀ mọ̀ yìí lórí ọ̀rọ̀ akọ mọ̀ yìí àti àwọn àṣàṣì àtògùn tó pàdé lórí ọ̀rọ̀ pé àní kẹ́kẹ́ àwọn ọmọ kò láyé ẹrú bẹ́ẹ̀ wá ní àwọn bàbá tó bí apá máa ń sọ wàhálà wọn àwọn bàbá tèmi ti wọ 40 years wọ́n ti di engineer àgbà engineer kí bàbá tó bí wọn mọ̀ tó sọ pé iṣẹ́ tó ń ṣe yóò wù mí sẹ́ àfa àwọn fẹ́ kọ́ ọ̀dà kí bàbá mi tó wà lórí kéwúrọ̀ ṣe Adam wọ́n wá gbọ́ Lárúbáwá ẹgbẹ́ mọ́ ti ṣe wàhálà yẹn wọ́n wá gbọ́ Lárúbáwá wọ́n gbọ́ English tẹ́lẹ̀ wọ́n gbọ́ Haúsá tẹ́lẹ̀ bí wọ́n ti wá sí wàhálà lórí àwọn àgbàlagbà tó fi àgbà kéwù wọ́n wá sí wàhálà lórí àwọn tó kéwù lọ́dọ̀ bẹ́ẹ̀ wọ́n wá pàdé àṣàṣì wọ́n bá pàdé ogun àwọn ará nìkan kè é láṣeyọrí kè é kú ọnù ayé kò tí mọ bọ́ọ̀lù ayé wọn ṣe rí kò sí mọ bọ́ọ̀lù ọ̀hún wọn ṣe rí bọ́ọ̀lù àti ọ̀tọ̀ rí yọ àwọn fẹ́ àtàkì ṣe Ádámù tẹ́ ẹ bẹ́ẹ̀ darú ẹni bẹ́ẹ̀ pé Ọlọ́run o ṣe Ádámù rí àti gbogbo wàhálà wọn tó bá jẹ pé lérí ìkìláàsù tí ṣe Ádámù fi ṣe ìdánì àti ìdánì sọ fàlà àná tó láàyè alẹ́ kàṣìrì ó ti tó lé pé kéèyàn sì kásẹ̀ jọ kọ́ máa ní ọ̀dà wọn lójú nípa gbogbo ilé kéwú náà parẹ́ àti ilé kéwú báyìí ó sì dá wọn lójú pé Kùránù ni a sì ń ké lé kéwú yìí Kùránù náà wọ́n sì ń kọ́ wa ń bẹ́ Kùránù náà ni wọ́n sì ń ṣe ń bẹ́ ẹni sì kásẹ̀ jọ sì ní Ọlọ́run o àti Kùránù tó bá yẹ pé Kùránù tọ́lọ̀ ní ṣe Ádámù gbé wa bẹ́ tó bá yẹ pé Kùránù tọ́lọ̀ tí Ọlọ́run sọ̀kalẹ̀ fún Muhammad ní ṣe Ádámù gbé wa bẹ́ ìkìláàsù káwọn yóò sì jọ ní mímọ́ ní ṣe Ádámù fi ṣiṣẹ́ wọ́n wá parí gbogbo àṣàtì àtogun wọ́n sì fi sokó sọ́dọ̀ Ọlọ́run bẹ́ àtẹ́tọ́ sọ̀rọ̀ yìí àti ṣe Ádámù fọ́nà anatullahi alẹ́ káàsìbì ó ti tó kò nídìí ẹsẹ̀ sọ́ra ẹni dọ́mọ́bù ó ti tó mú jẹ́ wájú Ọlọ́run àtẹ́niw bọ́yá bá àlàtọ́ bá lábẹ́ lọ́ba rí dáadáa àwọ̀ wa bá lálà àmọ́ àwọn bìlífù pé Kùránì tànà Muhammad tọ́lọ́ náà rèé ó náà láti ń ka mẹ́ ó ti tó mú jẹ́ kàkà tẹ́jọ́ aṣọra ẹni dọ́mọ́bù tẹ́jọ́ adi lójútì ẹni yìí sasa ẹni náà sasa ń wà lẹ́lẹ́kọ̀ọ́ ẹni ń wà lẹ́lẹ́kọ̀ọ́ ń damugbó ẹni náà damugbó ojú rẹ̀ ń lé kẹ́kẹ́ pàkó tó wá program ẹ̀yin náà ń ṣe bẹ́ẹ̀ Kùránì ní sáyà ní kẹjá iná àwọn bíbáàgì yẹn kálukọ́jọ gbẹ̀ẹ́sẹ̀ rí bú ẹ̀ kálukọ́jọ ṣe kíni o kálukọ́jọ gbẹ̀ẹ́sẹ̀ rí bú ẹ̀ kàkà tó fi wá participate in the eribu ẹ̀kan dá tọ́mọ̀ wọ́n àmọ́ nínú ọ̀rọ̀ àkídà mọ́ríkàsì olú ọmọ mọ́ríkàsì lẹ́rú o mọ́ríkàsì olú ọmọ mọ́ríkàsì lẹ́rú o mọ́ríkàsì olú ọmọ mọ́ríkàsì lẹ́rú o kátó wá nílé kéwòn mi àtẹ́tọ́ sọ̀rọ̀ yìí àti ibi tó ti sọ ọmọ mọ́ríkàsì làwọn méjì wọ́n sì gbáyé freedom wọn ò gbẹ́bùn lọ mọ́ríkàsì wọn ò lọ lè kí mùdí wọn ò lọ lè kí ààyè oníbẹ̀ àyè tá ti sórí rere àmọ́ bẹ̀bẹ̀ wò wọn ò gbé gift kan lọ wọn ò dájọ́ kan wá láti bẹ̀ káwọn máa àtàkì ẹ̀ ńgbọ́dẹ̀ tí wá free ńgbọ́ mọ́ríkàsì tí wá free mọ́ríkàsì tí wá yẹn sílẹ̀ fún yín mọ́ríkàsì ò lẹ́nìkan lẹ́rú mọ́ntọ́ bá sọ́n pa mọ́ríkàsì máa tọ́ bá sọ pa ṣe káàdà níta wàá sọ nítorí kò lè láti bọ̀ tán bẹ́ẹ̀ ẹni tí bá àtàkì Quran tí àtàkì sunna nabi bí o ti lè láti bọ̀ tán bẹ́ẹ̀ náà ni ẹni tí bá àtàkì mọ́ríkà torí pé ó ṣiṣá alẹ́ kìtàbí wa sunna. àwọn masáyìn ìkìláfíà àwọn masala tí ò nípìlẹ̀ tó yẹ pé wọ́n lè máa takora wọn bẹ́ẹ̀ táwọn afẹ́sì takora wọn bẹ́ẹ̀ tí mùdúrú bá wà sọ̀kẹ́ tí wọ́n bá rí pé tí wọ́n ká ọ yàtọ̀ èyí wọn ò túmọ̀ pé mọ́ríkà ṣe é ṣiṣẹ́ alẹ́ kìtàbí wa sunna èyí ò túmọ̀ pé kò sí lérí kìtàbù àsúná torí pé masala tẹ́jọ́ sọ kò ní kankan sí pa ọ̀rọ̀ ẹ̀sìn kò ní kankan sí pa ọwọ́ àjẹ́nà kò ní kankan sí pa ọwọ́ ọ̀nà kò ní kankan sí pa ọ̀rọ̀ àdìkíyàmọ̀ rẹ̀ masala ìlàfíà ni mùdúrù ọ̀sọ́ látà náà ní pé àyílẹ̀ àwòrán kà márùn ni alásàrí o dandan kọ́ ni kò kí mọ́gíríbì o kò sígbà tó lékè o lékè lóru ìṣáyé o rákà méjì ni bẹ́ẹ̀ máa mo bá ti takò gbélé wọn sọ fún ọ pé má lọ hajj wọn ò ní ọmọ lọ umra wọn ò ní ọmọ ṣe kíni o kọ́ mọ́ ṣe dáadáa gbogbo àwọn tí ká gbájọ́ ń fà lára wọn masáyìlú ìlàfíà ni má ṣe rí ibú lára ṣe káàdà pẹ̀lú tó bá sọ nípa tí wọn náà bá lọ kà ní táwa sọ fún inú ló jẹ́ ń dákẹ́ fún ọ pé ẹ má jà sọ ọ̀rọ̀ adọ́mọbú ẹ má jà sọ ẹni jẹ́ ọmọ fèsì fún gbogbo eléyìí kálukọ́ gbẹ̀sán ìwà rẹ̀ ọlọ́run ìjà lápàdà síbò wassalamu alaikum warahmatullahi wabarakatuh.